dádì wọ́n ti mú ẹ̀sùn yín wá o, wọ́n ti mú ẹ̀sùn yín wá. Ọlọ́run má jẹ́ a dàgbà mọ́ lábẹ́. Ìgbà tí ẹ mọ̀ pé kò ní sí energy fún romance, kí lẹ fọ́mọdé fún? Ẹ bá ti fi ọmọdé yẹn kalẹ̀ fún àwọn ẹgbẹ́ ẹ̀ tí ó mọ ráyè romance ẹ̀. Yes, young wife kan ó ní àgbàlagbà ló ń fẹ́. Àgbàlagbà tó ń fẹ́ yìí, sàlámù àlékún náà ó ṣe, ó kàn gùn ún ni. Ó ní inú ò kí ń dùn. Ìgbà míì ó lóun máa ń sunkún. Ọmọ tó jẹ́ pé ó ti enjoy nǹkan tó ń jẹ́ romance níta kẹ́yìn tó fẹ́ ẹ. Ẹ̀yin ẹ wá lè béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo ló ṣe fẹ́ sí as àgbàlagbà. Ẹ̀yin tí tèmi, ọ̀rọ̀ ti tèní ó pọ̀ àmọ́ mi ò ní jẹ́ kó ìní fàágùn púpọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ yín náà lẹ ń suffer, both ọkùnrin yín àti obìnrin yín lẹ ń suffer. Tó bá wá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ lè tó ń pàdé ájìá lọ́kọláya àti ìgbáládùn ìyàwó àti ìgbáládùn ọkọ àmọ́ sábà sọ ń bì báyìí. Tẹ bá wá sọ fún mi pé ájìá nínú gbogbo nǹkan tó ń lọ ń lù yìí, nǹkan tó ń sọ nìyẹn. Ṣé o ready láti parẹ́ ẹ̀? Ṣé o fẹ́ parẹ́ pẹ̀lú hypertension? Gbogbo èyí tá a ti sọ bí ìlú ṣe gbóná, èwo ni wọ́n ṣe ń bẹ̀? So eléyìí a máa múnú ara wa dùn lọ́kọláya. Ìta ò gbọdọ̀ gbóná kí inú ilé wa gbóná. Tó ní hypertension, ṣọ́ra yàgò fún ìròyìn ẹlẹ́jẹ̀ ríru tó máa fún ẹ ní ẹ̀jẹ̀ ríru. Ìròyìn gbígbóná òun nìyẹn sìn. Ìròyìn tó gbọ́ lálẹ́ àná ò rórun sùn, èwo ló lè túnṣe ń bẹ̀? So ìgbéyàwó yìí náà ò gbọdọ̀ suffer. Ìgbéyàwó ò gbọdọ̀ suffer. Ìwọ tó bá fẹ́ ìròyìn gbígbóná, ìwọ tó bá fẹ́ serious nínú gbogbo èyí tó ń ṣẹlẹ̀ yìí, a jẹ́ pé ìwọ ti serious jùlọ láyé àbí bẹ́ẹ̀ kọ́? Lọ sí Channel TV, lọ sí TVC News, lọ gbọ́ ìròyìn gbígbóná, lọ gbẹ́mìí ara rẹ gbígbóná. Àmọ́ ọjọ́ tó bá ronú ìyàwó rẹ padà wá síbí, tó bá ronú ọkọ rẹ padà wá síbí, tẹ bá sọ fún mi pé ájìá nínú gbogbo èyí tó ń ṣẹlẹ̀, ẹ ṣọ́ra yín má sọ bẹ́ẹ̀ o. Mo ti sọ fún yín what my platform is made of. You understand me? So lórí ti tèmi, a fẹ́ tákù ọ̀rọ̀ tárábìnrin young lady yìí sọ fún mi. Bàbá, ìgbà tó mọ̀ pé ò lè carry on pẹ̀lú kíyàn máa ṣe romance kó tó bá obìnrin sùn, kí ló dé tó fẹ́ young lady? Ìwọ tó fẹ́ young lady, ìwọ náà sọ ara rẹ di young man ni. Ó tọ́jú ara rẹ, wàá tọ́jú ara rẹ, wàá sọ ara rẹ di young man. Wàá dẹ̀ máa fún ìyàwó rẹ yìí, wàá máa mẹ́tọ̀ rẹ̀. Yes, mi ò mọ̀ bí mo ti draw video yẹn. Ìyẹn lè fẹ́ obìnrin nítorí pé obìnrin yẹn young, but are you ready to meet up with her needs? Obìnrin yìí kì í ṣe pé bóyá kò tí ì mọkùnrin, ó ti mọkùnrin, ó ti test kan tó ń jẹ́ romance. Bàbá, ta ló sọ fún yín pé ẹ̀yin ò lè gbádùn romance? Ta ló sọ fún yín pé advantage romance obìnrin nìkan ni? Ọkùnrin náà jẹ́ ẹ̀yin lẹ mọ̀, ẹ jẹ́ ń já yín sí. Ẹ̀yin lẹ mọ̀ pé ọkùnrin náà jẹ́ ó ń jẹ àǹfààní romance. Àǹfààní romance ó ju bẹ́ẹ̀ yín kan ṣe rò lọ. Tọpinpin ẹ̀ ni. Surface ni wọ́n sọ fún yín. Tí wọ́n bá ń ṣe romance, 70% àǹfààní ìbálòpọ̀ tó wà nínú ìbálòpọ̀ òun ni wọ́n máa jẹ tí wọ́n bá ń ṣe romance. Tí wọ́n bá kí ń ṣe romance, wàá máa jẹ àǹfààní 30% tó kù. Bẹ́ẹ̀ tó bá wá ṣe romance tó ṣe ìbálòpọ̀ dídó, like ó jẹ àǹfààní 100%. Àǹfààní 100% gédégbé òun ni wàá jẹ. Àmọ́ tó bá jẹ́ pé ẹ kò tí bọnú ẹ̀ ní kò dà, like seriously òun ni ẹ̀yin kò fi mọ value obìnrin. Òun lè fi mọ value obìnrin pé kí n tìbọ̀ kí n dà kí n kan dà lásán. Òun ni ẹ̀yin kan fi máa dà tẹ̀ ní mọ̀ pé dà ní mọ àǹfààní ẹ̀. Ẹ̀yin kan gbé nígbàgbọ́ pé kí n tìbọ̀ lásán kí n kan bímọ rárá. Romance tẹ fílẹ̀ ńkọ́, about 70% enjoyment yẹn ńkọ́. Ẹ̀yin tèmi ó ju bẹ́ẹ̀ ṣe rò lọ o. Gbogbo ọkùnrin tó ń suffer prostate issues, ẹ lọ tọ́jú romance yín, ẹ lọ increase bẹ́ẹ̀ ṣe romance. Gbogbo ọkùnrin tó ní prostate issues, gbogbo ọkùnrin tó ní problem mò ń tètè dà, lọ tọ́jú romance system ẹ. Yes, involve romance. Gbogbo ọkùnrin tó ní problem of the heart, lọ tọ́jú romance bí wọ́n ṣe ń ṣe romance. Gbogbo obìnrin tó ní problem uterus, lọ tọ́jú bí wọ́n ṣe ń ṣe romance. Yes, gbogbo obìnrin tó ní problem pelvic organs, lọ tọ́jú bí wọ́n ṣe ń ṣe romance. Yes, gbogbo ọkùnrin ọkàn mi ò sí ń bẹ̀ mọ́, lọ tọ́jú bí wọ́n ṣe ń ṣe romance. Gbogbo ọkùnrin tó ti lose self esteem ẹ̀, lọ tọ́jú bí wọ́n ṣe ń ṣe romance. O fẹ́ libido, o fẹ́ fẹ́yàwó, o fẹ́ like ìyàwó rẹ, ìbálòpọ̀ rẹ̀ wù ẹ́ mọ́, lọ tọ́jú bí wọ́n ṣe ń ṣe romance. Yes, and so on and so forth. Ìtọ̀ rẹ ò ṣe bó ṣe yẹ kó ṣe mọ́, lọ tọ́jú bí wọ́n ṣe ń ṣe romance. Nítorí romance ó wà lára nǹkan tó ń tọ́jú pelvic organs, ó wà lára nǹkan tó ń control ìtọ̀ náà bá a ṣe ń tọ̀, ó ń support tó jẹ́ pé ó ń jẹ́ kí wọ́n tún ní agbára iṣẹ́ dáadáa. Nínú ìwádìí kan tí mo ṣe, wọ́n ní tí wọ́n bá ń ṣe romance, heart ẹ ó máa circulate ẹ̀jẹ̀ in and out. Á dẹ̀ máa jẹ́ kí gbogbo internal organ ẹ kó máa ṣiṣẹ́ dáadáa. Tí ìwọ bá ń ṣe romance, wọ́n fi yé mi pé even prostate ẹ kò ní tètè dá ẹnu kọlẹ̀ nítorí pé bó ṣe ń ṣe romance yẹn,
tó ń ṣe act of romance yẹn ó máa uphold pelvic organ. Pelvic organ dẹ̀ ní ó wà lára ibi tí ọ̀pọ̀lọpọ̀ internal organ tó jòkólé, kì í ṣe pé bóyá òun ni total but ó wà lára ẹ̀, òun ni wọ́n pè ní musculoskeletal and is also a connective tissues to the entire body organ. So involve romance dẹ̀ ní ṣó yẹ yín, tí a bá ṣe ìbálòpọ̀ from beginning to the end tẹ́ fi máa wá dà, ó ní hormones tó ń generate. Àmọ́ tó bá ṣe romance gbogbo hormones yẹn ni wọ́n máa jàǹfààní. Dopamine, oxytocin, serotonin wàá jòrè ọ̀fẹ́. Àwọn hormones tó máa ń jẹ́ kí èèyàn nífẹ̀ẹ́ ìyàwó èèyàn, àwọn hormones tó máa ń jẹ́ kí lọ́kọláya kí wọ́n trust ara wọn, àwọn hormones tó máa ń jẹ́ kí lọ́kọláya ní emotional attachment, àwọn hormones tó máa ń jẹ́ kí lọ́kọláya kí wọ́n ní empathy, that is nǹkan tó ń ṣe ẹ́ ló ń ṣe mí, nǹkan tó nígbàgbọ́ mo nígbàgbọ́, mi ò ní jẹ́ ẹ́ lẹ́sẹ̀, mo trust ẹ, mo fẹ́ràn ẹ, wọ́n máa ń band together ní lọ́kọláya. Tí wọ́n bá wà níbì kan ọkàn wọn á máa pera wọn. Hormones tí wọ́n máa ń generate yẹn, then hormones yẹn kún mọ́ òun ló tún máa ń pa stress hormones. Hormones yẹn ló máa ń jẹ́ kí inú èèyàn dùn, hormones yẹn ló máa ń jẹ́ kí èèyàn ní positive vibes, hormones yẹn ló máa ń jẹ́ kí èèyàn wà productive. Kì í ṣe nípa ìbálòpọ̀ lásán, nípa iṣẹ́ tí èèyàn ṣe, nípa orí ọ̀fẹ́ àwọn ọmọ, nípa gbogbo environment. Ó máa jẹ́ ọkùnrin yìí inú rẹ̀ kàn dùn, ẹ find out òun àti ìyàwó rẹ̀ wọ́n máa ń ṣeré ìfẹ́. Ọkùnrin tó bá kí ń ṣeré ìfẹ́, I'm telling you, ìbànújẹ́ máa bá ni, because à ń ṣe ìbálòpọ̀, it is not that pé ká mọ dóra wa, ó bá ń dóra yín lásán ìgbà míì ò ní mọ usefulness, ìbànújẹ́ máa wọnú ọkàn involve kan tó ń jẹ́ romance. Involve kan tó ń jẹ́ romance. Mo sọ ní beginning, mo ní ó wà lára nǹkan tí ọkùnrin bá tètè dá ó mọ uphold. Yes, because process tí wọ́n fi ń ṣe romance yẹn, brain ni ó mọ sọ fún ẹ pé kò tí ì tásìkò tó yẹ kó dà. Tó bá wá jẹ́ pé ìwọ tó jẹ́ ọkùnrin tó wà extreme, tó mọ tètè dà kó mọ ṣe romance pẹ̀lú ìyàwó ẹ̀, kó wá dancing, ìyàwó ẹ̀ lè má mọ̀ pé ó máa dà, ìyàwó rẹ̀ lè má mọ̀ pé ó ti dà tí wàá fi pick another one. Tó bá dẹ̀ ṣe lọ continuously, kó ṣe lọ continuously, ìwọ ọkùnrin tó bá ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe fún 1 month, wàá rí pé ó máa mú pelvic floor stronger. Ìwọ tó bá wá jẹ́ pé extreme ni ẹ pé òun tètè dà, mo fẹ́ kó involve àwọn little apps tá a mọ̀ sọ yìí, ṣó yẹ and kó tó involve kan tá a pè ní Kegel, kó involve sí àti gbogbo system tí mo kọ́ yín. Ẹ lọ wo past videos mi, àbí ìwọ tó bá rí video yẹn mọ́ o lè tẹ́ sí mi, àwọn system tó yẹ pé èèyàn lè lò tó máa fi uphold tó ní fi dà. Tó bá ṣe romance lọ́wọ́ tó rí pé ó fẹ́ dà náà, wàá máa lo system yìí tó ní fi dà. At the end of the day, brain ẹ máa register, wàá rí pé ó máa control ẹ, ó máa take care bí wọ́n mọ́ tètè dà, especially àwọn tó ń dà tí ì ṣe pé sickness ni, àwọn tó tètè dà tí ì ṣe pé bí sickness ni àbí infection. Tó bá yẹ pé sickness ni àbí jẹ̀díjẹ̀dí ló ń jẹ́ kó dà àbí infection, mójútó. Àmọ́ pé on a neutral ground, I'm telling you, romance ó wà lára nǹkan tó máa bẹ́ jẹ́ kí pelvic organ wà more stronger, more firmer, kò ní jẹ́ kó tight, kò ní jẹ́ kó máa wà overactive, dípò tó jẹ́ wípé ó máa tètè weak tó máa dáṣẹ́ kalẹ̀ lẹ̀. Nípa pé èèyàn ń tọ̀, ṣó yẹ yín, romance á tún bẹ́ uphold pelvic yẹn, á máa jẹ́ kí ìtọ̀ rẹ lọ easily, kó stop ẹ easily, kó control ẹ easily. Yes, ó máa jẹ́ kó wà in charge. Tí pelvic floor bá wà intact, ó máa support ilé ìyàgbẹ́, ó ní ní pipe, ìgbó mọ wá easily, wàá lè control. Kì í ṣe pé bóyá ìgẹ̀ ti máa jáde. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n ṣe romance. Tó bá dẹ̀ ń ṣe romance, eventually wọ́n tó bá ṣe prostate, ẹ̀yin tẹ́ lọ pé ṣe prostate surgery yẹn, romance ó máa jẹ́ kí healing tètè dé bá surgery. Ó máa jẹ́ kó tètè dé bá surgery. Ìwọ tó bá ṣe romance, orgasm ẹ máa wà intact, orgasm ẹ máa conk, tó fẹ́ dà yẹn ó máa dà tán, inú ẹ máa dùn. Kì í ṣe pé mo tiẹ̀ mọ̀ pé mo dà. Tó bá ṣe romance, inú ẹ dùn fún nǹkan tó ṣe, tó bá máa wọlé sí ìyàwó ẹ lára, inú ẹ máa dùn pé ó ṣeré ìfẹ́. Tó bá máa dà báyìí, dídà yẹn máa complete, ó máa dùn mẹ́, ó máa wà intense. And orí ọ̀fẹ́ hormones tí wọ́n ń pè ní natural painkiller yẹn tí wọ́n ń pè ní endorphin, yes, endorphin ní hormones yẹn wàá generate ẹ̀. Gbogbo pains tó bá máa wá nígbà yẹn ó máa pa pátápátá ni. Ìyàwó rẹ̀ náà máa dà, ó máa wet, ó máa orgasm. Tó bá wo Ọlọ́run gan, ó lè ṣe èyí tí wọ́n ń pè ní squirting. Tó bá ṣe, kí ni yẹn ṣe? Ó bá tọ́jú uterus ẹ̀, ó máa jẹ́ kí tó bá ń sábà ṣe, kì í ṣe pé every time, ẹ mark time, ó lè jẹ́ ẹ̀ẹ̀mejì lé oṣù, like ẹ mark time fún irú romance lọ́kọláya. Daddy, ó máa jẹ́ kí womb kó contrast nígbà tó yẹ kó contrast, ó máa jẹ́ kí womb kó shed blood lásìkò tó yẹ kó shed blood, ó máa jẹ́ kí that is menstruation, àsìkò tí menstruation bá máa wá, ó máa jẹ́ kó wá. Kì í ṣe pé ó máa delay, kò kì í dẹ̀ kí í ṣe pé yes tí ẹ bá ń ṣe romance, ó máa tọ́jú uterus, ó tọ́jú uterus nípa pé èèyàn fẹ́ ṣe menstruation. And tí pelvic floor bá wà intact through pé òun ṣe romance, ó máa jẹ́ kí ẹ̀jẹ̀ náà máa dá lásìkò tó yẹ kó dá. Ó dẹ̀ máa jẹ́ kí, because even èèyàn ṣe romance,
is exercise of the whole body and the mind and the brain. You understand? So tí ẹ bá wá ṣe ìbálòpọ̀ gangan, ìyẹn ti di like physical exercise. Àsìkò ìgbà tó bá yẹ kí mẹ́sìsì wá, mẹ́sìsì yẹn máa dà tán. Kò ṣe pé ètò máa lọ sẹ́kù. So ẹ̀yin kan ẹ wá jórí ọ̀fẹ́ romance, ṣé ẹ mọ̀ pé ti pín sí méjì nìyẹn. Ẹ ní jórí ẹ̀fẹ́ ìbálòpọ̀ tán yányán. So romance kì í ṣe iṣẹ́ bẹ́ẹ̀ kan ṣe rò, iṣẹ́ kọ́. Ìgbáládùn ló bá dé, àlàáfíà ara ni. Ó máa pump blood síbi tó yẹ kó pump, gbogbo ibi tó ti sùn lára yín, ó máa jí. Oore ọ̀fẹ́ ni fún lọ́kọláya. Mo gbọ́ pé àwọn kan sọ pé ìbálòpọ̀ tí ẹ bá fẹ́ ṣe ìbálòpọ̀ fún oríṣi mẹ́ta èèyàn, you understand? Èèyàn tí èèyàn nífẹ̀ẹ́, èèyàn tí èèyàn nífẹ̀ẹ́ tó jẹ́ ìyàwó èèyàn tí èèyàn nífẹ̀ẹ́ tí èṣe ìyàwó èèyàn, àti ìbálòpọ̀ sáré wá gbà. Ìbálòpọ̀ sáré wá gbà, wọn ò nífẹ̀ẹ́ rẹ̀, wọ́n á ṣamọ́ kọ́nà, wọ́n á bá sùn, kò sí romance. Ìbálòpọ̀ mo fẹ́ràn rẹ̀ àmọ́ kì í ṣe ìyàwó rẹ̀, that is, ó ń bí ẹ bùkátà, wọ́n náà ń bí ẹ bùkátà ẹ̀. Obìnrin mi lélẹ̀, mo gba tiẹ̀, mo nífẹ̀ẹ́ gbogbo nǹkan tó wà lára ẹ̀, mo nífẹ̀ẹ́ obìnrin náà. Obìnrin yẹn aláàánú mi, nínú aláàánú ẹ̀, ẹ wá fẹ́ ṣe, ó fẹ́ tẹ́ lọ́rùn, ó fẹ́ bá ṣeré ìfẹ́. Ọkùnrin tí obìnrin bá nífẹ̀ẹ́ ló máa ń bá ṣe romance, daddy. So bẹ́ẹ̀ ṣe ń bá obìnrin sùn búra, ẹ jẹ́ pé ẹ fẹ́ràn ẹ̀. Kí ni ìdí tẹ́ fi fẹ́? Kí ni ìdí tẹ́ fi fẹ́? Ìbálòpọ̀ tẹ́ ń ṣe búra, tẹ́ ń wọlé, ó ń dùn, ó ń complain, ó ń dùn. Ẹ involve romance. Ẹlẹ́ẹ̀kẹta, wọ́n ní obìnrin tíyàn bá fẹ́ràn tó ń gbọ́ràn síyàn lẹ́nu, ìyàwó mi ni, ó ń ṣe tí mo fẹ́, ó ń bímọ fún mi, wọ́n tún máa ń bá ṣe romance. So kí la ti fẹ́ pé ọmọ ọlọ́mọ tẹ́ romance? Ṣé ẹ fẹ́ràn rẹ̀ ni? Kí lẹ fẹ́ fún? Involve romance. Romance is not for only woman, it's for ọkùnrin àti obìnrin. Àǹfààní ńlá wà ń bẹ̀, àǹfààní ńlá wà ń bẹ̀ gidigan. Romance òun náà ló máa ń jẹ́ kí obìnrin kó detect pé ọyàn bóyá lumps wà ń bẹ̀. Tí cancer bá dé, bàbá, báwo lẹ ṣe fẹ́ ṣe? Tí ẹ bá tètè detect pé yes, cancer lumps wà, wọ́n á tètè fight lumps yìí. So ó dá kí wo obìnrin kó jẹ àtiwọ́ ọkùnrin kẹ́ ẹ jórí ọ̀fẹ́ romance àti bíbá sùn. Ẹ fi jẹ gbogbo orí ọ̀fẹ́, advantage gbogbo hormones àti gbogbo advantage tó wà lára pé à ń ṣe romance. You understand? Tó bá ṣe romance, wà á ní positive vibing, wà á ní positivities. Nǹkan ló máa lọ síwájú, ò ní ìbànújẹ́. Inú yín máa dùn sí ara yín. So involve romance. Ẹ má máa ṣe kí n dú ẹ lásán kẹ́ dìde. It's so sad, it's so boring. It's not every time, but once in a while, bó ṣe méjì lóòjọ́, bàbá, ẹ involve ẹ fọmọdé wọ̀nyí, ẹ involve ẹ fún. Yes, ẹ̀yin náà ẹ dẹ̀ rí àwọn tó ń ṣe romance lọ́kùnrin, àwọn lẹ́mí wọ́n máa ń gùn. Ó ní kankan tí mo fẹ́ sọ sí at the end of this video. Fún ìwọ obìnrin àbí ìwọ ọkùnrin tó ní orí ọ̀fẹ́ obìnrin, tó ní orí ọ̀fẹ́ ọkùnrin, ẹ má gbàgbé, mo ní gbogbo ẹ̀ tẹ́ ti ṣe surgery. So yẹ yín, for quick healing, ẹ involve romance. Èmi lórí romance mo sọ lénìí, lórí romance mo sọ. Torí ẹ̀yin kan máa sọ pé ṣé romance nìkan láti máa jẹ́ orí ọ̀fẹ́ yìí, ìyẹn tún di jọ́ mi tí bá máa tún sọ ni. Fún ìwọ obìnrin tó wà ní orí ọ̀fẹ́ ọkùnrin, bóyá you are a divorced lady or onọ́kọ, àbí ìwọ ọkùnrin, you need to exercise. You need to do exercise láti get gbogbo hormones yìí. Do you understand? O ní láti ṣe exercise so that kí blood yẹ kó fi mọ́ dà tán, kó má lọ dì máa di fibroids. Ṣe exercise. Ìwọ obìnrin tó máa massage yẹn, máa check yẹn. Tẹ́ bá ṣe exercise, so yẹ yín, ẹ lè derive part of these hormones. Yes. Then ó wá ní ọkọ, ìwọ obìnrin tó dẹ̀ wà lójú ọwọ́, to derive to the totality, ó lè má jẹ́ total pátápátá àbí ọkùnrin. Mo encourage you, not every time ẹ masturbate, not every time. Take off those unwanted water. Take it off so that kí ara balẹ̀, so that you will be less frustrated, so that you will be happy. Nǹkan tí mo fẹ́ sọ fún yín lé nìyẹn. Bàbá, orí ọ̀fẹ́ lẹ́ni ẹníyàwó, ẹ ṣe romance, kẹ́ gbádùn ara yín, kínú yín dùn, kí àìsàn mọ́ wọ́ sí àyà yín. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Tẹ́ bá ní more questions, ẹ béèrè. Then meanwhile, àwọn èèyàn kan béèrè lọ́wọ́ mi pé Àjíà, tí èèyàn bá fẹ́ sùn, tó fẹ́ relax, tó fẹ́ wà calm, irú nǹkan wo lẹ lè lò? Ẹ lọ, a very good example tí mo lè rò nísìn, ẹ lọ wá ewé jogbo. Yes, ẹ lọ wá. Fún English ẹ, ó ní lemon balm. Ẹ wá ní tútù, ẹ ṣànù pẹ̀lú omi iyọ̀ níwọ̀nba. Ẹ sá sí abẹ́lé kó gbẹ, ẹ máa fi ṣe tíì àṣálẹ́ ni o. Púpọ̀ wà ó tẹ́lẹ̀ fi sun, but ẹ lè fi lè yẹ lọ fi camp spirit yín. This is on point by 2. Always using my words to help others. Bye for now.